Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ìbéèrè tí mo fẹ́ dáhùn rẹ̀ yìí ó wù mí láti dáhùn nítorí pé ọ̀tọ̀ ni tọ́lú, ọ̀tọ̀ ni tọ̀lù, ọ̀tọ̀ tún ni tọ́lù wò. Bénìyàn bá béèrè ohun tí ò bá yé ní ìlànà làákàyè, àgbékalẹ̀ ọgbọ́n, èèyàn rí dáhùn fi sí. Torí Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa pé a béèrè ọ̀nà kì í ṣìnà, àádìbá fún didi kùdì eléyìí tí í ṣe baálẹ̀ ọjà. Ẹni tó bá béèrè ọ̀nà kò ní í ṣìnà. Kódà bàbá rẹ̀ tó ṣì lọ́nà pé máa lọ bẹ́yẹn tó jẹ́ para ní nǹkan, nígbà tó bá tún débi tó tún náà wá sọ pé lágbájá ó padà ibi tó wà ẹ̀kọ́ ọ̀nà báyìí ni wàá gbà. Béèyàn bá ń béèrè ọ̀nà ó máa rẹ́ni júwe fún ni ṣáá ni. Torí ẹ̀yin oníbàjẹ́ èdè ìsìn lẹ́tùn sọ pé ẹ mọ ya béèrè ọ̀nà tí ó dẹ́kun ni tó wá dá pàpá tẹ́ni a bá bá àwọn gbòòrò tá a lábá nǹkan pàdé wọ́n á béèrè ọ̀nà kíní kan wọ́n á sọ pé kó gba báyìí lọ ni. Bọ́ bá débi tẹ́ ẹ ní ọlọ́run yóò padà tún béèrè. Bẹ́ẹ̀ ni ìyẹn ló jẹ́ kí n fẹ́ dáhùn ọ̀rọ̀ arákùnrin, and I'm very very happy because the question I want to know the quite difference between the tradocultural journalist and a journalist. Ìyẹn ló múnú mi dùn ló jẹ́ kí n fẹ́ dáhùn nítorí pé ìyàtọ̀ ń bẹ láàrin a journalist and a tradocultural journalist. Ṣé rí tá a bá ní journalist bóyá bí àwọn BBC Yorùbá, àwọn Aláròyé, àwọn iléeṣẹ́ tẹlifíṣàn ní rédíò ní this and that àti mọ́rú wọn pẹ̀lú mẹ́sẹ̀ máa ń kọ́ àwọn oníwèé ìròyìn yẹn. But àwọn tí wọ́n jẹ́ tradocultural journalist, àwọn ní ọ̀rọ̀ sojú wọn. In fact kì í ṣe ìta nìkan làwọn ó ti dúró, torí pé ẹni tó jẹ́ journalist ìta ni ó ti dúró. Nígbà tí wọ́n bá sọ ìròyìn wọn, wọ́n máa sọ pé ẹni ọ̀rọ̀ sojú ẹ̀ ó sọ fún wa pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí. Iṣẹ́ journalist nìyẹn. Ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá tún fẹ́ ṣe ètò wọn, bóyá ìrìn àjò bá ní ṣe pẹ̀lú rò tàbí bá ní ṣe pẹ̀lú pé ká dénú ilé tàbí ká débi pé ibi tá a dé yìí o, ẹni tí ò bá ṣe nǹkan báyìí tí ò bá sáwó kò lè débẹ̀, kò lè ṣètò ìrìn àjò. Journalist àdóńtà ni àwọn ẹni ọ̀rọ̀ sojú ẹ̀ ní ọ̀wà máa fún ní àbọ̀ wádìí nínú ilé tó wá máa sọ jáde fún wọn. But tradocultural journalist, àwọn yẹn gangan wọ́n jọ débẹ̀ ni, wọ́n mọ̀ ń pa rẹ̀, wọ́n lẹ́kọ̀ọ́, wọ́n lóye ń pa rẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé irú àwa yìí bí a bá ń sọ̀rọ̀ kò ń ṣe irú àwa nìkan. Irú àṣà Yorùbá, àwọn tradocultural journalist nìyẹn. Àṣà ilẹ̀ wa, àwọn tradocultural journalist nìyẹn. Àwùjọ ọmọ Yorùbá, ara wọn ni. Agbọ́sẹ̀sẹ̀ Fáyálé, ara wọn ni. Ifánijíngí, ara àwọn tradocultural journalist ni wọ́n, torí pé wọ́n mọ̀ nípa tí wọ́n ń sọ, wọ́n mọ̀ nípa tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí lé lórí kí ìrìn àjò yẹn kó lè bá ṣe mú ìtumọ̀ wá fún gbogbo ayé. Bákan náà nínú àwọn tradocultural journalist ni Ìṣẹ̀ṣe Assembly, ara àwọn tí wọ́n mọ̀ nípa ìjìnlẹ̀ ọ̀rọ̀ nìyẹn. Àwọn tí mo wá kà sílẹ̀ yìí àtàwọn míì, bí wọ́n bá wá ń bá àwọn tí wọ́n jẹ́ journalist sọ̀rọ̀ pé ẹ̀yin journalist ìrìn àjò báyìí à ń kọ̀rẹ́ ẹ̀ tí yín pé kẹ́ ẹ mọ́ fi mọ́ gàjí pé mọ́ gàrá mọ́. Ẹ mọ́ pẹni tó jẹ́ oníṣègùn kọjá àfá àkọjọ́gí kọjú èèyàn tẹ́wọ́ ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí tẹ́ ń pè ní babaláwo. Ẹ mọ́ pè wọ́n ní babaláwo mọ́. Ó yẹ káwọn tí wọ́n jẹ́ journalist máa gbọ́, kí wọ́n mọ̀ pé ẹni tó lóye tó nímọ̀ tó ní ìjìnlẹ̀ ẹ̀kọ́ nípa ìrìn àjò yẹn ìní ń bá wọn sọ̀rọ̀. Ìdí nìyẹn ló jẹ́ kí n fẹ́ dáhùn ìbéèrè nípa ọ̀rọ̀ tí arákùnrin tí wọ́n sọ. Ẹ ṣe dandan ni kí a fowó dáfá, nítorí pé ká fowó dáfá kì í ṣe ohun tí ó jẹ́ ìdáadáalẹ̀, bí kì í ṣe pé ohun tí Ọ̀rúnmìlà tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Nítorí pé gbogbo ohun tí Ọ̀rúnmìlà sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tó ní ká máa ṣe là ń ṣe. Ìdáadáalẹ̀ kọ́ ni pé kéèyàn fowó dáfá. Ọ̀rúnmìlà jẹ́ kó wa nínú Ojúfà ọ̀sẹ̀ méjì. Ọ̀rúnmìlà ní ṣẹ̀ṣẹ̀ olóńgó ṣẹ̀ṣẹ̀ olóńgó, adífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá ní ọmọ ṣòwò jàǹkadì kálé ayé. Ọ̀rúnmìlà nígbà ìjímìjí gbogbo lòwò, ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ni Ọ̀rúnmìlà ló ṣe. Èyí tó ń pè wá sí àjọrò pé béèyàn bá jẹ́ babaláwo
Ọ̀rúnmìlà kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká ní iṣẹ́ ọwọ́ mọ́ iṣẹ́ yẹn. Ṣebí nínú ìgbà wáṣẹ̀, iṣẹ́ tí ó jẹ́ gbajúgbajà táwọn ènìyàn máa ń ṣe púpọ̀ lóko dídá. Ọ̀pọ̀lọpọ̀ Ifá ló sì sọ nípa tí ń jẹ́ oko pé àsáwó ságbẹ̀ bí àǹsáwó ságbẹ̀. Tọ́rúnmìlà tó ń jẹ́ pé bọ́ bá jẹ́ babaláwo o ní láti lóko etílé dáko bá a bá ṣe fún ọ ní orí ọ̀fẹ́ láti lè dá. Kọ́ mọ̀ jẹ́ pé a máa ní lọ́kàn pé bálejò bá dé ní ọba ń gbọ́ bùkátà mi. Ìwọ náà ṣiṣẹ́ ọwọ́ ẹ. Eléyìí ó máa jẹ́ kéèyàn kó máa múrin àjò kékeré, kò ní jẹ́ kéèyàn máa hùwàkiwà tí ó jẹ́ pé wàkiwà yẹn ìwá ní ọmọ sọ̀yàn ló kọ burúkú tí ọ̀dà. Ṣé ti rí? Ọ̀rúnmìlà wá wò pé àkókò tó, iṣẹ́ wo lòun lè ṣe lákòókò yìí. Wọ́n ní k'Ọ̀rúnmìlà kó máa ṣòwò jàǹkàdì. Bàbá rí kí ni arákùnrin tí ń fi ìṣẹ́ jẹun yìí, Anthony Joshua, tó jẹ́ pé iṣẹ́ ìjà ló fi ń jẹun. Iṣẹ́ ìjà kéèyàn máa jà láti máa fi jẹun yẹn kì í ṣòun lọ dálẹ̀. Ká má tiẹ̀ ti dákọ̀ Mark Tyson tóun tó jẹ́ ará ìrántí òde tọ̀hún. Mo gbàgbé arákùnrin tó náà jẹ́ kinní kan Akínsànyà. Iṣẹ́ ìjà ló náà fi ń jẹun. Ọ̀rúnmìlà ń bẹ nínú ẹni tí Ọ̀rúnmìlà lẹni tó fìrìn àjò lọ́lẹ̀. Òun lálè fa okùn títí tókun rẹ̀ tó jẹ́ pé kò síbi tí okùn sì lè gùn tó tí ò ní níbi tó ti gùn wá. Arabi tó kùn pé ká fìjà jẹun, arabi tó ti gùn wá nìyẹn. Ọ̀rúnmìlà wá ó ti ṣètùtù, gbogbo ohun tó Ọ̀rúnmìlà yẹ kó ṣe ló ti ṣe. Ó délé alára, ó fẹ́ bá alára ta pé káwọn ọjọ́ jà. Ọ̀rúnmìlà dá alára. Ó délé ajérò. Ọ̀rúnmìlà tó dá ajérò náà, ó délé ọwáràngún. Ọ̀rúnmìlà náà tó dá gbogbo lọ́jà ládéládé l'Ọ̀rúnmìlà ti bájà, ó ti dá gbogbo wọn. Nígbà tó Ọ̀rúnmìlà tó ti wá rí ṣe níbẹ̀, Ọ̀rúnmìlà bá tún padà sídìí iṣẹ́ awo ẹ̀. Ọ̀rúnmìlà wá tún padà sídìí iṣẹ́ awo làwọn èèyàn wá tó dé pé ọ̀yá bàbá a tún dé báyà wá náà fẹ́ bá yín jà. Ọ̀rúnmìlà ní òun ti paṣẹ ìjà tí àkókò tá a rán òun láti ṣiṣẹ́ ìjà yẹn lòun ṣe yẹn. Ẹni tí ó bá dáhùn bóun ṣe wà ní ìsìn owó ní ọ̀sán náà bá di pé Ọ̀rúnmìlà a fẹ́ dá o, a fẹ́ ká jà, tá a bá ti wá jà tá a bá ti jà kí wọ́n sọ pé a dá Ọ̀rúnmìlà, bí wọ́n bá sọ pé ẹ dá mi. Sọ́pọ̀lọpọ̀ ọgọ́rùn èèyàn tóun ti dárí láyé, tóun ti nàrí láyé, ṣé kẹ wá gbé òun dálẹ̀ ní ọ̀wà jẹ́ pé yọjẹ tí ọba òun lórúkọ jẹ́. Ṣé ẹ mọ̀ pé fún bí àpẹẹrẹ arákùnrin ọ̀rẹ́ wa Jìgan tí ó máa ń ṣe eré ìjà lọ́tún ìjà lósì, kí wọ́n wá sọ pé òun àti àǹtí Rámọ́tà kí wọ́n ní ẹjọ́ fẹ́ jà. Ẹ wá dúró èèyàn tí Jìgan ti lù, ẹ wo èèyàn tí ó ti lu Jìgan ìyẹn nínú eré ẹ̀fẹ̀ tí wọ́n máa ń ṣe ká, kí wọ́n wá ní Jìgan àti àǹtí Rámọ́tà kí wọ́n ní wọ́n fẹ́ jà. Kí àǹtí Rámọ́tà ó ti wá fún Jìgan lówó pé ọyá o, tá a bá ti dójú ibi tá a ti ṣeré o, èmi ni mo fẹ́ dá ọ. Jìgan ti gbowó, wọ́n dójú gbangba. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà báyìí, àǹtí Rámọ́tà bó ṣe ju Jìgan tó gbà ní ẹ̀ṣẹ́ kan báyìí kí Jìgan wá wó. Ṣé ẹ mọ̀ pé àwọn ènìyàn ó rò pé Rámọ́tà lù ú, ṣùgbọ́n yẹ ká mọ̀ pé a fi ń dá nítorí owó pé Jìgan ti gbowó ń ló jẹ́ kí Rámọ́tà ó lu Jìgan. Eléyìí ń ló bí ìpìlẹ̀ ìmọ̀ dáfà Ọ̀rúnmìlà. Ifá náà òun dáǹsì o, ọmọ àpò máa dáhùn owó ni wàá san. Wọ́n á sì dọ́dọ̀ Ọ̀rúnmìlà, wọ́n á sì fi owó wọ́n fi dá Ifá. Arabi tí fi owó dá Ifá yẹn tó ti bẹ̀rẹ̀ lójú ọ̀sẹ̀ méjì ni, kì í ṣe àmọ̀ọ̀mọ̀ dálẹ̀. Bẹ́ẹ̀ ni ijó wa l'Ọ̀rúnmìlà ń jó ayọ̀ ní ìyàwó awóyin fáyín Olódùmarè ọba ń ṣe ṣẹ̀ṣẹ̀ olóńgó dá Ọ̀rúnmìlà òpin tán. Bàbá ní ọmọ ṣòwò jàǹkàdì kálé ayé, ǹjẹ́ alára ó dá mi ọ̀sánwó, ṣẹ̀ṣẹ̀ olóńgó ẹ̀dùn òléjà, ṣẹ̀ṣẹ̀ olóńgó ajérò dá mi ọ̀sánwó, ṣẹ̀ṣẹ̀ olóńgó ẹ̀dùn òléjà, ṣẹ̀ṣẹ̀ olóńgó ọwárangún àga àlàkèṣù ọ̀dá mi ọ̀sánwó, ṣẹ̀ṣẹ̀ olóńgó ẹ̀dùn òléjà, ṣẹ̀ṣẹ̀ olóńgó. Ẹ̀rí bó ṣe di pé Ọ̀rúnmìlà, gbogbo àwọn tí Ọ̀rúnmìlà tó ti dáhùn pátá wọ́n ń gbówó fún Ọ̀rúnmìlà. Nígbà tí èyí ti sọ fún Ọ̀rúnmìlà pé ìjà yìí wàá ti bẹ̀ la o, Ọ̀rúnmìlà pé bóyá yóò ṣe ti bí ìjà là. Ẹ wọ̀ gọ̀rọ̀ àwọn ènìyàn tó pé wọ́n ti bí ìjà, wọ́n ti bẹ̀ là lénìí nípa pé wọ́n jà la ṣe gbé wọn ga. Lọ́ba di pé gbogbo àwọn ènìyàn máa ń gbówó fún Ọ̀rúnmìlà pé èmi náà fẹ́ dá Ọ̀rúnmìlà o, kí wọ́n lè sọ pé èmi náà wá dá o, kí wọ́n lè mọ dá Ọ̀rúnmìlà. Báwọn yẹn ṣe ń fowó dá Ifá nìyẹn. Bí ìrìn àjò yẹn bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé. Ẹ ṣé fún ìbéèrè eléyìí náà tí ẹ tún béèrè. Ṣé rí tí ènìyàn bá sí níbẹ̀ tí wọ́n bá fẹ́ dáfá, tàbí
yálà àfowósílẹ̀ àfidáfá tàbá àfowósílẹ̀ tí àfidáfá. Ènìyàn lè dáfá láì jẹ́ pé àfowódáfá. Kò ní kí ifá tó máa jáde nínú odù kò ní kó yàtọ̀. Kìí ṣe pé bóyá téèyàn bá fowó dáfá ní ó wá jẹ́ pé ifá tó máa jáde fúnrú ẹni yẹn tàbí ifá ò ní sọ̀rọ̀ dáadáa rárá. Àṣẹ Ọ̀rúnmìlà ni pé ká fowó dá. Kì í wá ṣe pé ènìyàn ò lè dá láì fi owó yẹn dáfá. Bí ó bá ti tẹ́ babaláwo lọ́rùn, tó bá jẹ́ pé babaláwo tó fẹ́ dáfá ó tẹ́ lọ́rùn pé bóun bá fowó dáfá inú òun dùn sí ẹ̀rí inú ifá náà dùn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò bá tẹ́ babaláwo yẹn lọ́rùn, tó bá jẹ́ pé tipátipá tàbí asulóhùn nínú orí ọ̀bá dùn pẹ̀lú ìrìn àjò yẹn, kò tẹ́ fá náà lọ́rùn nìyẹn o. Ǹjẹ́ kí n tó lé kan sí ẹ, ǹjẹ́ mọ̀ pé ènìyàn lè dáfá tí fọ́ sọ fún mi pé babaláwo tó dáfá yìí o, ebi ń pa ẹjẹ́ ó jẹun kó tó di pé kí fá yẹn. Tí babaláwo bá sọ irú ifá bẹ́ẹ̀ pé ifá ní ká jẹ náà ká tó kí fá yìí, kí ẹni tá a dáfá yẹn fún kó má fojú ebi náà kó má fi wò wọ́n. Àkókò yẹn kò sẹ́ni tẹ́bi kì í pa. Ṣùgbọ́n ifá yẹn ń gbara awo sọ̀rọ̀ pé nígbà tó bá tó jẹun màá mí sí i. Ìwọ tó o sì dáfá kọ rántí pé látìgbà tó bá ti ṣe yìí ètùtù rẹ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀rúnmìlà sọ nínú odùfà rẹ̀ kan, ó ní alẹ́lẹ́lẹ́ ń gbọ́ porodo yán gígún, àjíǹjìn ń gbọ́ wọ̀rọ̀wọ̀rọ̀ ọbẹ̀ ní ṣíṣe, bẹ́ẹ̀ ni ń gbọ́ sinrin kúsìn ẹ̀fọ́ nínú àwòdúwà fún wòrí èlé tí lọ́ọ́ rẹ̀ wo fá òdì. Ìgbà worí ọjẹ́ ìgbà worí omú, ìwòrí tí ṣe wò dílébi ìwòrí ọjẹ́ ìwòrí omú. Báwo ni ìwòrí ó ṣe máa wo òdílébi ń bẹ nípa tí ń tọ́ka pé awo tí ó dáfà yìí fún ni ká jẹ́ kó jẹun kó yó kínú rẹ̀ ó lè tandi kó tó di pé yóò kí fá, pé òun ọfá ó sì rọ̀ látara rẹ̀ níbi tí a ti dá ifá yìí tí wọ́n bá dá ń bẹ̀ lẹ́ni yẹn ló fi lè jí awo rere. Ṣùgbọ́n tá a bá ní kó máa kí ifá yìí pẹ̀lú bébí ṣe ń pa, bí ebi bá fi lè ń pa babaláwo, ebi ti ń pa fá náà nìyẹn o. Ṣé ẹ ti rí? Torí pé Ọ̀rúnmìlà wa ń sọ pé béèyàn bá jẹ́ babaláwo mọ́ kí èrú. Torí téèyàn bá ń kí èrú fá, ara fá gangan kì í dá. Ọ̀rúnmìlà sọ ní Odùmọ̀ rẹ̀, ó ní olólo níkùn erin, olólo níkùn ẹfọ̀n, bí olólo kì í tán níkùn ara gan yín dé Ọ̀rúnmìlà kì í tán. Bàbá ní ó jí sí akápò lọ́rùn, ǹjẹ́ olólo ògbóhùn mi ní? Olólo ògbóhùn mi ní ohun tẹ́mi fà ọ̀ wí la akápò ń fọ̀. Olólo ògbóhùn mi ní akápò wá mẹ́sùrú ìfi ń pe sùrú. Olólo ògbóhùn mi ní ohun tẹ́mi fà ọ̀ wí la akápò ń fọ̀. Olólo ògbóhùn mi ní akápò mẹ́sùrú ìsì fi ń pe sùrú. Olólo ògbóhùn mi ní ohun tẹ́mi fà ọ̀ wí ńlá akápò ń fọ̀. Olólo ògbóhùn mi ní. Bẹ́ẹ̀ l'Ọ̀rúnmìlà ti ń jẹ́ kó yé wa pé bá a bá fẹ́ kífá ká kífá rí. Ṣé ẹ mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ò ní ṣèké? Ẹni tí ń kífá ni ọ̀yà ní jáfá ni ọ̀yà ní gbọ́fá ni ọ̀yà gbọ́fá. Ṣé ẹ ti rí? Bákan náà nígbà tí ẹ wá tún sọ̀rọ̀ pé ọ̀dà o bénìyàn bá sí mbẹ̀, ṣé tí wọ́n bá dáfá ṣé fa tiẹ̀ náà lè gàtẹ́? Ó pọ̀ dáadáa. Bóbìnrin bá ń bẹ nínú oyún, kódà kó tó di póbìnrin ó lóyún, a lè dáfá tí fọ́ tọkọ ọmọ tí ń bọ̀. Ṣé ẹ pé kò tí ì dé tá a ti ń darú ifá bẹ́ẹ̀? Obìnrin lè bẹ nínú oyún tá a máa dáfá nítorí ọmọ yẹn. Ìgbà tẹ́nìyàn bá ń bẹ láyé lènìyàn lè dúró nípò pé mo bẹ níwájú àwọn fi ń dáfá mi. Kódà bẹ́nìyàn bá tún dòkú, tó bá di òkú tí wọ́n tí ì sìn àmọ́ dáfá ẹ̀, ìyẹn ni ifá etígbìn tàbí àdáwọlẹ̀. Ó ní bí orò awo tí wọ́n máa ń ṣe níbẹ̀. Eléyìí ń jẹ́ kí n jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ kan ń bọ̀ lérí ẹnìkan tó sọ̀rọ̀ pé kò sí ifá tó fìdí ẹ̀ múlẹ̀ pé káwọ́ ọmọ sìnkú. Ọ̀rọ̀ jáde lórí ẹ̀ kámú yẹn sílẹ̀ ń bẹ̀ yẹn. Wọ́n á dáfá etígbìn tàbí ifá àdáwọlẹ̀, wọ́n á dá fókù, sẹ́ǹpókù ò sí níbẹ̀ mọ́. Kódà bókù bá wá tó kúrò láyé tó yẹ pé kò tiẹ̀ wà tó sí mọ́, èèyàn máa tó dáfá nítorí òkú yẹn. Bóyá èèyàn rí àpẹẹrẹ ìrìn àjò kan tó jẹ́ pókù yẹn fẹ́ fara hàn yàn tàbí fẹ́ kéèyàn ṣe nǹkan kan, téèyàn bá ti rápẹ irú ìrìn àjò bẹ́ẹ̀, téèyàn bá ti wá dáfá, òkú ó tinú ìrìn àjò bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé sọ fọ́mọ mi nǹkan báyìí ni mo fẹ́ kí o ṣe. Ifá tó fìdí ẹ̀ múlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń bẹ. Ìkan ń bẹ lójú Rósùn Àgbè nígbà tí bàbá tó ti kú tó sì fẹ́ ṣàánú ọmọ ẹ̀ lóde ayé. Ṣé ẹ ti rí? Ẹ wá jẹ́ ká sọ ta láàyè tí ò sí níbẹ̀ tí wọ́n sì ń dáfá.
ẹ jẹ́ á sọ pé ń sìn fún bí àpẹẹrẹ àwọn ajínigbé wọ́n jiyàn gbé àwa fẹ́ dáfá torí ẹni bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹni tá a fẹ́ dáfá yìí nítorí ẹ̀ kò sí ńbẹ̀ ó ti kúrò níbi tá a ti fẹ́ dá tàbí ká ní kò sí ńbẹ̀ rádà Ọ̀rúnmìlà wá fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lójú odù Ìrẹtì Alájé kan ó ní bífá ò bá ṣẹ ẹ̀rù ò ní bẹlẹ̀gbẹ̀rì adífá fún Ọlọ́fin eléyìí tí ó gbórí ìtẹ́nù lọ tá a bá ń sọ nípa Ọlọ́fin à ń sọ nípa ọba ni o wọ́n wá dáfá fún ọba yìí wọ́n ní kọba yìí wọ́n ní kó rúbọ kọ́mọ́ bá a ṣe sọnù ọba wa wò pé bó lòun ó ṣe sọnù nínú ààfin àbí tí gbogbo òun bá ní kó wọ́n jáde òun ò lè dárìn ẹwọ ẹ̀ṣọ́ tí ọbẹ níwájú ọba ẹwọ ẹ̀ṣọ́ tí ọbẹ lẹ́yìn ọba ẹ̀yin babaláwo sẹ mọ tẹ sọ ní bó wá lòun ó ṣe wá sọnù ọba yìí kọkòrò nínú ààfin lọba wà lọba bá rí ẹranko kan tí à ń pè ní ègbin ẹranko ìwọnú ààfin wa lọba bá wò pé irú ẹran wo la fáyìn tó báyìí ọba wa súnmọ́ bọba ṣe ní kó wọn náwó mú ẹran yìí bẹ́ẹ̀ ló tún ruwùyàn ó tún sún síwájú ọba tó ní kó wọn ò tún mú ó tún ruwùyàn ẹran yìí ò sáré màá mú ní ẹranko yìí fi tan ọba kúrò nínú ààfin kò sáré pọ̀ lọba ṣe dénú igbó nígbà tó dénú igbó bí tọ́ba ò ti mọ bí tọ́gbà dénú igbó mọ́ níbẹ̀ ni ẹran ti sáré tọ́ba yìí ò rí ẹran yìí mọ́ ọba wo wájú kọ̀ mọ́ bí tí ó yà sí ọwọ́ ẹ̀ ṣé ẹ sì mọ̀ pé igbó téèyàn bá la tọ́ba nàró débẹ̀ ibẹ̀ rọrùn àti padà ṣùgbọ́n igbó téèyàn bá ń bẹ̀rẹ̀ lábẹ́ igbó téèyàn ń bẹ̀rẹ̀ tí fi ń lọ èèyàn onímọ̀ bí téèyàn ń gbà bọ̀ nígbà tó bá dáàrin jù tó gbórí sókè báyìí kò mọ ibi tí ó yà sí pé lọba bá sọnù ọba sọnù ọwọ́ á di pé wọ́n wá ń dá fáyẹn nílé ní wọ́n á sọ fún ọba pé wọ́n láti tọ́jú aṣọ ọba kan o wọ́n láṣọ tí wọ́n bá tọ́jú wọ́n ní wọ́n lọ rèé sun aṣọ yẹn nínú igbó nínú ìgbẹ́ ni wọ́n ti lọ rèé sun aṣọ níná ìyẹn lè dáfá fún yàn bẹ́ẹ̀ tí wọ́n ní aṣọ ọrùn rẹ o báyìí ni kò ti ṣe nígbà tí wọ́n gbéra pẹ̀lú ètùtù tí wọ́n ti ṣe wọ́n gbé tutù débẹ̀ wọ́n kásọ ọba wọ́n ṣẹ́gi jọ wọ́n bá sì máa sọ wọ́n sì kó síná èéfín náà àtasọ àti igi iní ń lọ sókè lọba wa ń wò pé òun rè èéfín kan lọ́ọ̀kan á jẹ́ pé kóun tọ́ pa èéfín yẹn nígbà tí ó tọ́ pa èéfín àwọn tí wọ́n jẹ́ olóyè ìlú ẹ̀ṣọ́ ìlú gbogbo àwọn ènìyàn ìlú ńlọ bá ń bẹ̀ kábíyèsí bó o lẹ́rìn ó ní bífọ̀ ọ̀bámọ̀ ṣẹ ẹrù oníbẹ̀lẹ̀gbẹ̀rí àwọn babaláwo lóhun ọ sọnù ṣùgbọ́n wọn ọgbà àfìgbà tóhun sọnù ọ̀pọ̀lọpọ̀ náà nìyẹn dífá fún ni wọ́n ṣàyẹ̀wò fún náà sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò gbà àfìgbà tí ní àjò yẹn tó ṣẹlẹ̀ so tí ènìyàn bá síbẹ̀ wọ́n á dáfá fún yàn Ifá sọ ohun tó bá yẹ kéèyàn ṣe bénìyàn bá sì tún síbẹ̀ wọ́n á ṣe ètùtù nítorí pé afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́mọ kàngi oko lára àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wá láṣẹ inú rẹ̀ ẹ ṣé orúkọ èmi ọmọ yín tí ò yí padà Evangelist Adéifá ìwà lẹ̀sìn ire o.